A kí ẹ̀yin olólùfẹ́ Tóyìn Tòmátò tẹlifíṣàn káàbọ̀ sí abala ìtàn àwọn akọni. A fẹ́ sọ̀rọ̀ nípa olóògbé Sikiru Ayinde Barrister lọ́sẹ̀ yìí. Sikiru Ọlọ́ládé Ayinde Balógun, ẹni tí gbogbo àwọn olólùfẹ́ wọn mọ̀ sí Ayinde Barrister. A bí wọn ní ọjọ́ 9 oṣù kejì ọdún 1948 tí wọ́n sì jáde láyé ní ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2010. Ìdílé Balógun Sàláwù ní Ìbàdàn ní Ayẹyẹ ni a bí wọn sí, tí a sì gbọ́ pé iṣẹ́ ẹran ni bàbá wọn ń ṣe. Alaaji Òde Òṣòdì ni ìyá wọn jẹ́, tí a sì gbọ́ pé ìyá yìí jẹ́ oníṣòwò. Olóògbé Sikiru Ayinde Barrister lọ sí Muslim Mission School Mushin àti Model School Mushin. Bẹ́ẹ̀ ni wọ́n tún lọ kọ́ṣẹ́ bí wọ́n ṣe ń tẹ ìwé typing ní Yaba Poly. Lẹ́yìn èyí ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ. Wéré ni a gbọ́ pé wọ́n kọ́kọ́ fi bẹ̀rẹ̀. Wọ́n máa ń kọrin ajíwéré fún àwọn mùsùlùmí tí wọ́n ń gbààwẹ̀ lásìkò ààwẹ̀ Ramadan. Gbogbo àsìkò yìí a gbọ́ pé olóògbé Barrister ṣì ń ṣiṣẹ́ akọ̀wé wọn lọ. Kódà wọ́n ṣiṣẹ́ akọ̀wé ní ọ̀dọ̀ àwọn ológun lásìkò tí ogun abẹ́lé wáyé. Lẹ́yìn èyí ni wọ́n darapọ̀ mọ́ àwọn ológun tí wọ́n sì lọ ja ogun ní àwọn ìlú bíi Onitsha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn èyí ni wọ́n gbé wọn lọ sí ọ́fíìsì àwọn army tó wà ní Àpápọ̀ Òṣòdì. Ṣùgbọ́n nítorí pé iṣẹ́ orin kíkọ wà nínú ẹ̀jẹ̀ olóògbé Ayinde Barrister, wọ́n fi iṣẹ́ ológun yìí sílẹ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ ní pẹrẹu, tí wọ́n sì dá ẹgbẹ́ tiwọn sílẹ̀ ní ọdún 1966 tí wọ́n pe orúkọ ẹgbẹ́ náà ní Supreme Fuji Commander ní ọdún 1966. Láti ìgbà yẹn ni olóògbé Sikiru Ayinde Barrister ti ń kọrin. Àìmọye orin ni wọ́n ti kọ. Àìmọye orin mánigbàgbé ni olóògbé Sikiru Ayinde Barrister ti kọ. Olóògbé Sikiru Ayinde Barrister fẹ́ ìyàwó rẹpẹtẹ, bẹ́ẹ̀ ni wọ́n sì bímọ púpọ̀. Àdúrà tiwa ni pé kí Ọlọ́run kí ó bá wa túbọ̀ tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Olóògbé Sikiru Ayinde Barrister jáde láyé ní ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2010. Àwọn orin tí wọ́n kọ a ṣì ń mú bọ̀ lórí ètò yìí. Ẹ fìdí lé nǹkan, a ṣì ń padà bọ̀. Ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ Tóyìn Tòmátò tẹlifíṣàn.